ṣètura ni ká pè yìí ni àbí ìnira? Ọba òkè dákun mọ́mọ́ fi ìnira mọ́mọ́ fi dán wa wò. Ẹnikẹ́ni tó bá tètè fẹ́ rí apá kejì ìtura, ẹ jẹ́ ká subscribe sórí channel yìí o. Ẹ jẹ́ á rí i dájú pé a like fídíò tá ń wò lọ́wọ́ yìí, ká sì tún rí i pé a sọ òṣèré tí a fẹ́ràn jùlọ. Ìtura jáde bíi ọjọ́ mẹ́ta sẹ́yìn, ó sì jẹ́ sinimá tó ń jà rìnrìn lọ́wọ́ o lórí àgbàgbé. Ọ̀pọ̀ èèyàn ló ti fẹ́ wo ìtura yìí o, torí wípé tá a bá wo ìléde tí wọ́n fi léde láti lọ wò rẹ̀, ó sọ ohun tó pọ̀ o, tó sì sọ pé ojú àmọ́ rí tó bí ẹ̀jẹ̀. Olódùmarè ọgbọ́, nígbà tí mò ń wo ìtura, ara mi ò lélẹ̀, torí wípé eléyìí kà mọ̀mọ́. Ó dàbí pé kọ́lọ́hún mọ́ fi ohun tí ò dáa kàn wá ni o. Àwọn èèyàn ń dààmú nítorí owó o. Àwọn èèyàn ń dààmú nítorí ìjọmọnìyàn. Àwọn èèyàn ń dààmú nítorí pé kí wọ́n lè jẹ́ èèyàn láyé. Ìdí rẹ̀ rèé tẹ́lòmíín fi ń gbìyànjú ajé o, láti rí i pé òun dé èèyàn, òun sì jẹ́ èèyàn. Ṣé wàá mọ̀ pé ìtura rèé la máa gbàdúrà? Ẹnìkan kì í gbàdúrà fún nira, ṣùgbọ́n tá a bá pe léyìí ní nira, ṣé kì í ṣe pé òótọ́ ọ̀rọ̀ là ń sọ bí? Ìnira la bá pè yìí, kì í ṣe ìtura o. Ọlọ́run dákun, a bẹ̀bẹ̀ nínú àánú ńlá rẹ̀, mọ́mọ́ gbà kí aráyé ó fún wa ní ìnira kó pè fún wa ní ìtura. Torí wípé ìtura là ń wá kí nílé ayé, ló fi dàbí èé pé gbogbo ohun tí a bá dojú kọ, a sọ pé lọ́jọ́ kan ó jọ́ kan, ṣebí ìtura ó padà wá. Èyí tí à ń wò yìí, Olódùmarè ọgbọ́, ṣé ìtura sì ẹ̀ wá gan? Láti tètè jẹ́ni tí ó tètè wà apá kejì eléyìí, ẹ jẹ́ subscribe sórí channel yìí o. Ẹ jẹ́ ká buwọ́ like lù ú, ká sì sọ òṣèré àbí ẹ̀kọ́ tí a ti rí kọ́ níbi apá àkọ́kọ́. Tó bá wá ṣeé ṣe tẹ́yìn ò tí ì wo apá àkọ́kọ́ rẹ̀, ẹ jẹ́ á tètè lọ sórí ìkànnì YouTube, ká search ẹ̀ wípé ìtura la fẹ́ wò ó. Kódà kàmùkàmù báyìí ni ó gbé wá fún yín, tẹ́ ẹ sì láǹfààní àti wò ó, tẹ́ ẹ sì tún jẹ̀gbádùn ara yín. Torí pé sinimá yìí ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Tá a bá ní ká fi àkókò wálẹ̀ láti wò ó, ìní àlọ́ tó bẹ́ẹ̀, ó tún jù bẹ́ẹ̀ lọ o. Torí pé ìtura rèé là ń fẹ́. Òòṣà òkè dákun, má fún wa ní ìnira tí ó kọjá ọgbọ́n orí.